àfọ àpọ̀ ọ̀fọ̀ fá kò mọ yàsẹ́ lórí mọ́ ẹ wá dúró sáà wá sòdodo ni. ẹ wà àwọn lọ́ba àwọn olórí burúkú kábíyèsí àwọn náà ń lọ jó níwájú eléré àwọn kábíyèsí wọ́n ń jó sọ̀kì eléjò ọba wọ́n wà á kó lẹ̀kẹ̀ sọ́rùn wọ́n á lóògùn kankan mọ́ gbogbo àwọn olórí burúkú ọba yẹn. ẹ̀yin ọlọ́pàá náà tẹ̀ ń kó bọ́n kiri ìyá yín bẹ́ẹ̀ lé tẹ́ pa o àwọn bàbá yín bẹ́ẹ̀ lé tẹ́ pa gbogbo ọmọ yahoo lẹ́ mú ẹnìkan ṣe 1 million sákàǹtì ẹ̀yin ọlọ́pàá ẹ̀ lè kúri ẹ̀ lè sóríire. nàìjíríà kọ́ ni àwa la dá o àwa la dá o gbogbo ẹ wo gba àwọn ọmọbìnrin ní ìsìn nẹ́nẹ́ club lójoojúmọ́ àwọn ọmọ olóṣó pọ̀ láyé ní ìsìn kò bẹ́ẹ̀ dé Jẹ̀bú bẹ́ẹ̀ dé Ẹ̀gbá bẹ́ẹ̀ dé Ìlọrin tápẹ̀ nílùú àfà wọ́n pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ dé Kó sáwọn ọmọ ayún lè yóò fẹ́ lè yóò fi soríire. àwa tá a láàgbé sí Ọlọ́run dání ní àwọn pásítọ̀ wèrè yẹn wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ wa Jésù ti kọ́ lọ wèrè ní Jésù ò kẹ́sẹ̀ wa lọ o àbí ṣé gbogbo apá alápá tí ń bá lọ́wọ́ yín gbogbo ọyàn tí ń bá lọ́wọ́ yín Jésù ti kó yẹn náà àní ẹ má sọ tí ò dáa má Jésù ò kẹ́sẹ̀ wa lọ. ibẹ̀ ráwọn obìnrin bí ẹ ti ń kọ́ yẹn kiri nísìn ọyàn wá níyì mọ́ èèyàn rí ọyàn obìnrin tí tààrẹ̀ yìí ó máa dìde ni àmọ́ nísìn bẹ́ẹ̀ bá rí ọyàn obìnrin míì nísìn àfi kẹ́ ẹ máa látọ́mtọ́mù kẹ́ ẹ máa bì. gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ẹ́dì àsòdodo torí ọba tó ní wá òdodo ló fi bá wa lò ẹ jẹ́ káwa náà sòdodo ọba òdodo ni ó ní alahakumi rabbika fala takunanna minal mumtarin Olúwa ní òdodo lèmi Ọlọ́run òdodo ní ẹ sọ àmọ́ bàbá wọlé ayé lónìí àsòdodo gbogbo nǹkan wá ń dàrú àwọn àfáà àsòdodo ìjọba náà òsòdodo àwọn aráàlú náà àsòdodo ìjọba ń parọ́ mẹ̀kúnnù ń parọ́ àwọn àfáà náà ń parọ́ wòlíì ń parọ́ pásítọ̀ ń parọ́ gbogbo wa lájọ ń parọ́ àwọn olówó náà àwọn náà ń parọ́ fúnra wọn Ọlọ́run náà wá ń wò wá ẹ̀bí ibo lòdodo wá wà nísìnyí àìṣòdodo náà ló ń jẹ́ kí Nàìjíríà ó dà bó ti ń dà yìí ẹ wá jẹ́ àṣòdodo ìwọ ọkọ ìyàwó náà sòdodo pẹ̀lú ìyàwó ẹ̀ ó sòdodo pẹ̀lú ìyàwó ẹ̀ àbó sòdodo bàbá alábùkù ó fẹ́ yàwó sílé ò tọ́jú ẹ̀ ó sòdodo ó wá wọ tọ́lẹ̀tì ó wá ń ka owó bí ó ti ń kawó ibẹ̀ náà ló gbé yọ̀ ó wá forí gbá sókàwé ẹnu rẹ̀ wá èpè ìyàwó ẹ̀ ló mú ẹ̀ bó bá tọ́jú ìyàwó ẹ̀ wá máa lọ rèé kawó ń tọ́lẹ̀tì sọ́kọ ní àbí wèrè òun kawó ń tọ́lẹ̀tì torí ìyàwó ẹ̀ kó má bàa rí bó bá ṣe nọ́mbà wọ́n ní kó máa kawó ń tọ́lẹ̀tì àmọ́ ń gbà tá a sòdodo gbogbo wa la sòdodo àwa tá a láàgbé sí Ọlọ́run dání àsòdodo ìjọba òsòdodo ọlọ́pàá òsòdodo àwọn kan ń pààyàn kiri ni bàbá òsòdodo ọmọ náà òsòdodo bàbá wa sòdodo báwo la ṣe fẹ́ rí àánú Ọlọ́run gbà Ọlọ́run dẹ̀ fi àsòdodo àbí ẹ̀rí pé àsòdodo ẹwà wa àfáà náà ṣe bí àfáà kan ló wé láwà ní ló ń kọrin pàṣọ àfáà àwọn àfáà wa náà nìyẹn owó wé láwà ní sórí ó ń kọrin Pasuma ẹ̀sọ́ yìí á bá àfáà mẹ́ ara wèrè kan náà ti ń bẹ lára àwọn àfáà nìyẹn òǹkàlùkù gbọdọ̀ wà láàyè ara ẹ̀ òǹkàlùkù gbọdọ̀ owó láwà ní sórí ó wá ń kọrin Pasuma nítorí owó yìí náà wọn náà fẹ́ jẹ́ ká máa kọ́ òun sí ọ̀nà rẹ̀ wá nù owó láwà ní sórí òun kọrin pàṣọ láàrin àwọn àfáà kò dẹ̀ sí ẹni tó lè stọ́ọ̀pù ẹ pé wèrè ń sí ọ́ ara ń bá sọ náà nìyẹn nígbà tá àwọn àfọ́ òjókòó láàyè ara wa wọn wá fún wa rẹ̀spẹ̀tì àsòdodo bá a bá la fẹ́ ṣe mọ́lúdì àwọn wèrè la fi ń joyè à ń fi wèrè joyè àfihàn gidi ká fi joyè torí owó tá a gbà lọ́wọ́ ẹ̀ aláàsòdodo gbogbo wa lájọ borílẹ̀-èdè yìí jẹ́ ìjọba bàjẹ́ ọlọ́pàá bàjẹ́ mẹ̀kúnnù bàjẹ́ obìnrin ibẹ̀ ráwọn obìnrin bí ẹ ti ń kọ́ yàn kiri nísìn ọyàn wá níyì mọ́ èèyàn rí ọyàn obìnrin tí tààrẹ̀ yìí ó máa dìde ni àmọ́ nísìn bẹ́ẹ̀ bá rí ọyàn obìnrin míì nísìn àfi kẹ́ ẹ máa látọ́mtọ́mù kẹ́ ẹ máa bì torí wọ́n ti run nírun wèrè bẹ́ẹ̀ bá wá bí gbogbo ń tán torí ẹ̀ kọ́ yàn bọ́ta yìí náà torí owó náà ni wọn ẹ̀dẹ̀ lówó ọ̀hún
ọmọ mi ló ń pawó wálé wá fún ìyá ẹ̀ nígbà tí ò sí òdodo Ọlọ́run. aláàbọ̀ Ọlọ́run lò pẹ̀lú òdodo. Ọlọ́run dẹ̀ sọ fún ànábì wa Muhammad. Ọlọ́run ní alam tara anna Allah, Ọlọ́run lè wà mọ̀ ni. alaka samawati wal arida bilak. Ọlọ́run ní ẹ wà mọ̀ ni pé àwọn Ọlọ́run adásánmọ̀ pẹ̀lú òdodo. Ada ilẹ̀ náà alam tara anna Allah alaka samawati wal arda bilaki. Alaka samawati Ọlọ́run ní àwọn Ọlọ́run adásánmọ̀. Ọlọ́run ló dá sánmọ̀ kò pẹ́ nìkan kan sí bilaki. Òdodo ló fi dá. Anna Allah alaka samawati wal arda bilaki. Ọlọ́run dá ilẹ̀ náà pẹ̀lú òdodo. Ó dẹ̀ fẹ́ ká wa náà sòdodo. Ànábì Muhammad sòdodo pẹ̀lú Ọlọ́run ni ló fi rí ìyọ́nú Ọlọ́run. Ìwọ ni ká máa wá parọ́ fúnra wa. Ìjọba ń tàn wá, àwa náà tún tanra wa. Ìjọba ń tàn àwa mẹ̀kúnnù, àwa mẹ̀kúnnù náà tún wá ń tanra wa láàrin ara wa tá a wà. Ọkọ ń tàn ìyàwó ń tàn kọ, ọmọ ń tàn bàbá náà ń tàn ọmọ. Àbẹ́ ìwárí nǹkan bẹ̀. Àwa tá a láàgbé sí Ọlọ́run dání ní àwọn pásọ̀ wèrè yẹn wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ wa Jésù ti kọ́ lọ. Wèrè ní Jésù ò kẹ́ṣẹ̀ wa lọ o. Àbí ṣé gbogbo apá alápá tí ń bá lọ́wọ́ yín, gbogbo ọyàn tí ń bá lọ́wọ́ yín, Jésù ti kó yẹn náà, àní ẹ má sọ tí ò dáa má. Jésù ò kẹ́ṣẹ̀ wa lọ. Gbogbo wa láfèsì Ọlọ́run pé Jésù kẹ́ṣẹ̀ wa lọ, irọ́ ni. Jésù ò kẹ́ṣẹ̀ wa lọ. Àwọn pásítọ̀ sòdodo, àwọn àfáà náà ń kọ́ sá sòdodo. Èmi tí mò ń sọ̀rọ̀ gan sí mo sòdodo. Àwọn àfáà á sòdodo. Àbí ó dẹ̀ jẹ́ àsòdodo. Ọlọ́run ní alam tara anna Allah, Ọlọ́run ní sẹ́yìn wà mọ̀ ní. Alaka samawati wal arda bilaki. Ọlọ́run lémi Ọlọ́run mo dá sánmà àtilẹ̀ pẹ̀lú òdodo. Mo dá ilẹ̀ náà pẹ̀lú òdodo. Ọlọ́run ní òdodo ni mo fi dá ayé, àwa náà ó yà sòdodo ni. Àmọ́ ìyẹsà yusibukum. Ọlọ́run ní ìyẹsà yusibukum. Ọlọ́run ní ẹ fẹ́ ẹ̀kọ́, èmi Ọlọ́run mo lè mú ikú òun bẹ̀ lójijì. Máa mú ikú òun bẹ̀ lójijì. Láti bí àìṣòdodo ẹ wá wo tó wọ́n. Ẹ wá wo tó wọ́n. Gbogbo ẹ wá wọ́n. Ìrẹsì wọ́n, gàrí wọ́n, búrẹ́dì wọ́n. Gbogbo ẹ wọ́n, ìyẹn rẹ̀ gan wọ́n, ọkùnrin rẹ̀ wọ́n, obìnrin rẹ̀ náà wọ́n. À ń parọ́ fúnra wa. Ngbà tá a sòdodo. Ìyẹsà yusibukum wa yatim bi aliki jadid. Ọlọ́run agbára kí mú ikú òun bẹ̀ wà lọ́wọ́ èmi Ọlọ́run. Bí bá mú ikú òun bẹ̀ wa yatim bi aliki jadid, máa wá mú àwọn ẹlòmíì wá tí wọ́n dà jù yín lọ. Ngbà tá a sòdodo. Àbára wa sòdodo. Alam tara anna Allah alaka samawati wal arda bilaki. Ọlọ́run lẹ́yìn ọmọnìyàn ẹ sòdodo pẹ̀lú èmi Ọlọ́run. Kí wòlíì sòdodo, kí pásítọ̀ sòdodo, kí ìjọba sòdodo, kí àwọn gọ́fìnà sí wa náà káwọn náà ẹwà àwọn lọ́balọ́ba àwọn olórí burúkú kábíyèsí àwọn náà ń lọ jó níwájú eléré. Àwọn kábíyèsí wọ́n ń jó sọ̀kì eléjò ọba, wọ́n wà á kó lẹ̀kẹ̀ sọ́rùn. Wọ́n á lóògùn kankan mọ́ gbogbo àwọn olórí burúkú ọba yẹn. Àwọn náà ń gómìnrin lòtẹ́ẹ̀lì kábíyè ọba, àwọn ọba. Ṣebí Ọbásanjọ́ ló stop yín yóò ní lónìí ẹ dìde Ọbásanjọ́ ó yẹnsẹ́ fún yín ẹ̀ẹ́dẹ̀ lè sọ̀rọ̀ torí owó tí ó fi sínú envelope fún yín. Alam tara anna Allah alaka samawati wal arda. Ọlọ́ni ẹ̀wọ̀ Ọlọ́run adá ayé adásánmọ̀ pẹ̀lú òdodo. Àìṣòdodo Nàìjíríà ló ń jẹ́ àdà báyìí. Ṣọ́ọ̀ṣì pọ̀ ń tòótọ́ lórí asán náà ni. Mọ́sálásí pọ̀ ń tòótọ́ lórí asán náà ni. Gbogbo àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí ogun wọn lẹ́ẹ̀bà ń bi tí ò dáa. Sáà wá sòdodo nu. Àwa ní Nàìjíríà lè sáà sòdodo, sòdodo. Àbí àwọn àfáà náà sòdodo, àbá sòdodo. Ẹlòmíì wá sọ́dọ̀ rẹ pé kò ṣàánú òun kẹ. In tó ní ìrànlọ́wọ́ tó fẹ́ kẹ́ ẹ ṣe fóun kò ní ìdí ẹran. Ẹ wá gbẹran lọ́wọ́ ẹ̀, ìrànlọ́wọ́ àánú tó yẹ kẹ́ ẹ ṣàdúrà fún gbogbo nǹkan kọ́ lè ẹran. Ẹran ló kẹlòmíì pa. Ẹran jíjẹ ẹran. Ìyẹn wo lóhùn ọ̀tà ẹni olómẹ́ran wá gbogbo ẹ̀ náà kọ́ lè ran àdúrà lẹ́sẹ̀ fún bẹ́ẹ̀ bá súnmọ́ Ọlọ́run tẹ ẹjọ́ lóòótọ́ èèyàn tẹ́kẹ́ tó pe Ọlọ́run ti dáhùn ìjọ gbogbo àwọn bàbá wa tí wọ́n jí àfà ìjọ òun bí èèyàn bá lọ rèé bá wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ó máa ṣe bàbá Alámígún
àṣẹ Ọlọ́run bá ń bẹ lára wọn. Bàbá Lágbàjì àṣẹ Ọlọ́run bẹ lára wọn. Tajul Adab bàbá wa Shehu Adam Lágége àṣẹ Ọlọ́run bá ń bẹ lára wọn. Bàbá wa Kamali Dini Al Adab àṣẹ Ọlọ́run bá ń bẹ lára wọn. Bàbá wo oníwàásí àgbáyé àṣẹ Ọlọ́run bá ń bẹ lára wọn. Bàbá wa Buhari ọmọ Musa àṣẹ Ọlọ́run bá tẹ́ bá bọ́ lọ́hùn sọ̀rọ̀ yìí ń gbọ́. Bàbá wa Ìmáàmù Ọ̀fà àlùfáà àwọn bàbá wa Ìmáàmù Ọ̀fà àwọn náà ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ yìí ń gbọ́. Àwa tá a wá kù ńkọ́? Àwa tá a kù ńkọ́? Àfọ̀sẹ́ni rìn lẹ́nu àwọn àfa àfọ̀sí àtọ̀fọ̀ ọ̀fọ̀ àfọ̀ àpọ̀ ọ̀fọ̀ fá kò mọ yàsẹ́ lórí mọ́. Ẹ wá dúró sáà wá sòdodo nu. Bàbá wa Fárúkù Oníkìjì pa àfọ̀ òdodo náà làwọn náà àwọn náà ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ pẹ̀lú òdodo. Àwọn àfàtà wa kù ńkọ́? Sáà wá sòdodo ṣé mi sòdodo ṣé wọn náà sòdodo ṣé pásítọ̀ sòdodo ṣé wòlíì sòdodo ṣé gbogbo wa sòdodo àwọn ọba náà ṣé wọ́n sòdodo. Ẹjẹ́ àsòdodo irọ́ tá a pa yìí náà tó yakulu ne samanu bi ifasadu àní Nàìjíríà ò dá Nàìjíríà kọ́ ni ò dá àwa la dá o àwa la dá o gbogbo ẹ wo gba àwọn ọmọbìnrin ní ìsìn nẹ́nẹ́ club lójoojúmọ́ àwọn ọmọ olóṣó pọ̀ láyé ní ìsìn kò bẹ́ẹ̀ dé Jẹ̀bú bẹ́ẹ̀ dé Ẹ̀gbá bẹ́ẹ̀ dé Ìlọrin tápẹ̀ nílùú àfà wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ dé kó sáwọn ọmọ ayún lè yóò fẹ́ lè yóò fi soríire àwọn ọmọ tá ti rún wọn náà rún ra yìí wọ́n wàá kó ọyàn bíi tọ́mtọ́mù ẹ dákun ibo là ń lọ. Ọlọ́ndẹ̀ bá wà lò pẹ̀lú òdodo yakuluna samanu bíi ifasa à ń sọ pé Nàìjíríà ọ̀dà abẹ́ẹ̀kọ́ Nàìjíríà dà wà ń fásadù àwa láàdá wà má kò sí tó sí Nàìjíríà àwa yìí náà láàdá. Ẹjẹ́ àsòdodo kí gbogbo wa ká sòdodo kọ́mọdé wa sòdodo kí wòlíì sòdodo pásítọ̀ náà kó sòdodo àwọn àfáà náà ká sòdodo ẹjẹ́ àsọ́ra o. Wọn gbọ́dọ̀ máa bá wá bí ìwọ àfáà tó ń kọ pàṣọ kò dá o tó wé láwà ní sórí ó jẹ́ kó rántí o kò dá o ẹ̀fọ́ lórí ilẹ̀ sáàyè ara ẹ̀ kó máa ṣiṣẹ́ tiẹ̀ àwọn àfáà náà káwa náà ṣiṣẹ́ tiwa náà ká lè bá a níyì ọ̀nà lọ́nà ẹ̀ má jẹ́ àtọ̀bẹ̀ ọ̀ká sọ̀rọ̀ Ọlọ́run fún àwọn èèyàn kọ́dẹ̀ bá wa pẹ̀lú òdodo kádẹ̀ bọ́ náà dúró ká lè bá aráàánú gbà Ọlọ́run ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa o Ọlọ́run ẹjẹ́ àsòdodo ẹ̀yin ọlọ́pàá náà tẹ̀ ń kó bọ́n kiri ìyá yín bẹ́ẹ̀ lé tẹ́ pa o àwọn bàbá yín bẹ́ẹ̀ lé tẹ́ pa gbogbo ọmọ yahoo lẹ́ mú ẹnìkan ṣe 1 million sákàǹtì ẹ̀yin ọlọ́pàá ẹ̀ lè kúrí ẹ̀ lè sóríire ọlọ́lọ́mọ yìí èèyàn tẹ́ ti pa nípa jàǹbá nípa ìsòdodo ẹjẹ́ àsòdodo salamu alaykum wa rahmatulahi wa barakatuh.